Bẹ́ẹ̀ni afẹ́fẹ́ ló ń fẹ́ tí ń ṣe ju oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ náà ló ń fẹ́ títí gbó ti jù tó ń mì tìtìtì ìkànnì Àrólé bàbá 1010 TV2 náà ló mú ròyìn wá lájà balẹ̀ ti tẹrú tọmọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tán dunnú tán yọ̀ tá sì ń pẹ̀kẹ́ lù ú pẹ̀lú bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé akíwá wípé a kú dédé àsìkò yìí ó níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá ti ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá bí ìṣe wà lórí ìkànnì yìí orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè náà lèmi ń jẹ́ kókó oníròyìn ẹ jẹ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. lórí ọ̀rọ̀ tí olùdíje sípò ààrẹ lọ́dún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú SDP tó sọ nípa Àtíkù Abubakar àti Peter Obi ń pé àwọn méjèèjì ti ń jíròrò láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP ní ṣe ni Peter Obi ti sọ̀rọ̀ sókè tó sì ti fún lésì padà. Owó ńlá tó tó 200 million naira àti orí ọ̀fẹ́ òkè òkun náà gbé kalẹ̀ fún wa láti ṣe àkóbá fún Chief of Staff Fubara àwọn ènìyàn tán fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ilé ìgbìmọ̀ asòfin tó jóná lọ́dún 2023 náà tú àṣírí ọ̀rọ̀. Ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìrìn àjò rẹ̀ tó lọ sórílẹ̀-èdè Faransé nígbà tí ìpànìyàn sì ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ọ̀kan lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí TikTok Sikin oná sọ̀kò ọ̀rọ̀ gbàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu lórí. Gómìnà ìpínlẹ̀ Kebbi ti ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí olóògbé àwọn ènìyàn tí ikọ̀ Lakurawa tá ṣekú pa ní ìpínlẹ̀ Kebbi ó sì bù wọ́n lówó tabua láti fi tù wọ́n lójú. Ewé ti sunko báyìí o oníṣègùn ìbílẹ̀ kan ló ṣekú pa ọmọdékùnrin kan lásìkò tó ń dóògùn fọ́gòwò lára ọmọ náà ní ìpínlẹ̀ Edo. Ìjà gbòòrò láàrin ìlú méjì lórí ẹ̀sùn pé wọ́n gba báńdíìtì lálejò sílé wọn ní ìpínlẹ̀ Katsina lọ́rọ̀ bá di yánpọnyánrin. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP lọ́dún 2023 èyún Adéwọlé Adébáyọ̀ èyí tó sọ lójú mọ́ọ̀máwòrán Channel lánàá òde yìí níbi tó ti sọ náà wípé Àtíkù Abubakar tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 àti olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ó ti sọ náà wípé àwọn méjèèjì náà ti ń jíròrò báyìí láti wá ọ̀nà à ń gbà darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP onítọ́ bá sì dé òun yóò kí wọn káàbọ̀ àwọn yóò sì tọ́ wọn sọ́nà gẹ́gẹ́ bí àṣà ti ṣe ti bẹnu ẹgbẹ́ òṣèlú SDP lẹ́yìn tí ó fi ìròyìn náà tó fi léde síta tán ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ bí ẹni tó wá jẹ́ alákòóso ìpolongo ìbò Peter Obi lọ́dún 2023 Yunusa Tanko tí wọ́n gbé lọ sójú mọ́ọ̀máwòrán níbi tí wọ́n ti ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ pé ń gbọ́ kí lórí sọ̀rọ̀ tí Adéwọlé Adébáyọ̀ sọ yìí wípé ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ èyún Peter Obi ó fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP nígbà tí Tanko tí ó máa fèsì padà òní tó mọ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ni pé Peter Obi ó wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n sì dúró ṣinṣin lórí ẹsẹ̀ rẹ̀ ó ní fún àsìkò yìí ó ní tó ń sọ òun kò sì tí ì lè sọ tí ó tún padà ṣẹlẹ̀ lẹ́yìn èyí tí ó ń sọ yìí ó tún tẹ̀síwájú pé láìpẹ́ yìí níṣe ni ẹgbẹ́ òṣèlú Labour Party wọn yóò fi ohùn léde lórí àwọn ààyè àti ipò àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú Labour Party pẹ̀lú bí ti ìtàkùrọ̀sọ àti èdè àìyedè nípa tó jẹ́ alága gbogbogbò fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún bó ṣe ń lọ lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party fún ìdí èyí Yunusa Tanko oníkàwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà kàn sì ṣe sùúrù kàn fọwọ́ wọnú náà kàn sì máa wòye láìpẹ́ yìí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọn yóò sọ̀rọ̀ lórí ìpàdé náà fẹ́ ṣe nínú ọ̀sẹ̀ yìí. Owó ńlá tó tó 200 million naira àti orí ọ̀fẹ́ láti ṣe ìrìn àjò lọ sí òkè òkun náà gbé kalẹ̀ fún wa láti ṣe àkóbá fún Chief of Staff Fubara àwọn ènìyàn mẹ́rin tó fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ilé ìgbìmọ̀ asòfin tó jóná náà tú àṣírí náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn yanturu táwọn wá sójú mọ́ọ̀máwòrán yìí pẹ̀lú bí àwọn ènìyàn mẹ́rin kan tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú bí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers bó ṣe jóná lọ́dún 2023 èyí tí àwọn ènìyàn náà sì ṣe lálàyé wípé kì í ṣe pé àwọn mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà o àti pé wọ́n ti ń dúnkokò máwọn tá sì ti dúró láwọn lọ́rùn pé káwọn yí ọ̀rọ̀ àwọn padà kán sì fi orúkọ ẹni tó jẹ́ Chief of Staff olórí
lórí àwọn òṣìṣẹ́ fún gómìnà tí wọ́n fi ọwọ́ sí júwèé fún Siminalayi Fubara èyún Edison Ehie ó sọ dímọ̀ wípé wọ́n ní káwọn fi orúkọ rẹ̀ káwọn sì dákọ̀ rẹ̀ pé òun gangan ló ṣagbátẹrù bí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún bó ṣe di jíjóná ó ní ṣùgbọ́n àwọn fi àkẹ́kọ̀ọ́rí àwọn kò sì gbọ́ sí àwọn ènìyàn náà lẹ́nu àwọn mẹ́rin tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ òní ojú móhùnmáwòrán táwọn ṣàfihàn rẹ̀ fún yín ibẹ̀ láti rí Chime Ezebalike Kenneth Mpasa Ọládélé Lukmanu àti Magvazin Olúmini gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé lẹ́yìn oṣù mẹ́fà gbáko táwọn lò ní ọgbẹ́ wọn Kùjé tí bẹ́ẹ̀ lólùlẹ̀ yìí ti ṣe Àbújá níṣẹ́ náà gbà wọ́n lọ sí ilé ẹjọ́ nínú oṣù kọkànlá tọdún 2024 ó ní ọ̀pọ̀lọpọ̀ ìyà èyí tí kò bá ojú mu náà fi jẹ àwọn lórí ẹ̀sùn páwọn lọ́wọ́ nínú bí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún bó ṣe di ohun tó jó kanlẹ̀ ó ní lẹ́yìn tí àwọn jáde níṣẹ́ ni ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́yàn pàtàkì láti ìjọba ìbílẹ̀ Obia Akpor èyí tó porúkọ rẹ̀ ní Lawrence Amadi ló ti wá bá wọn wípé káwọn ṣe bẹ́ẹ̀ fi orúkọ Chief of Staff Fubara sí ara àwọn ọ̀daràn àti pé òun gangan olóṣáájú ìgbésùmọ̀mí lórí wọn ṣe dáná sun ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún wọn ní ṣùgbọ́n àwọn kò lè ṣe irú nǹkan báyìí àwọn sì fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán rí òkodoro àti òtítọ́ ọ̀rọ̀ ló jẹ́ káwọn bọ́ síta gbangba báyìí láti sọ ẹ̀dùn ọkàn wọn ẹni owó tó tó 200 million naira náà máa gbé kalẹ̀ fáwọn nígbà tán sì tún ṣe ní àlàyé pé àwọn yóò bá wọn rin ọ̀nà tí wọ́n fi máa gbé ní òkè òkun láì ní sí wàhálà kankan báyìí láti ṣe àfihàn fídíò rẹ̀ lẹ́yìn tí gbogbo ìròyìn wa tó bá wá sópin. Ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti sọ̀kò ọ̀rọ̀ gbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìrìn àjò rẹ̀ tó lọ sórílẹ̀-èdè Faransé nígbà tán ní ìpànìyàn tó ń lọ lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan pàtàkì lára àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí TikTok yìnyín Sikin òun náà ti sọ̀kò ọ̀rọ̀ gbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí báyìí o lásìkò ìfẹ̀hónúhàn tí àwọn ikọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn torúkọ wọn jẹ́ Take It Back Movement èyí tí wọ́n ṣe lénìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní ìpínlẹ̀ Èkó nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ibẹ̀ ní gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ojú òpó TikTok torúkọ rẹ̀ ń jẹ́ Olúmídé Ògúnsanwó tọ́pọ̀lọpọ̀ túmọ̀ sí Sikin ló ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ gbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí níbi tó ti sọ dímọ̀ wípé ààrẹ ń ṣe ìrìn àjò káàkiri orílẹ̀-èdè àgbáláyé nígbà tí kò sì mójútó ilé tiẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí táàrẹ ń bẹ lórílẹ̀-èdè Faransé níṣe ni ìpànìyàn lọ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni kò sí ètò ààbò tó péye àti ètò ìlera fáwọn olùgbé orílẹ̀-èdè yìí ó ní àwọn ìjọba tó wà lóde yìí wọn ò ṣetán láti gbọ́ igbe mẹ̀kúnnù bí tí wù kó mọ tinúmi níṣe oníṣìn bá wọn fínra ní gbogbo àwọn ìjọba tàǹdarí orílẹ̀-èdè Nàìjíríà á ṣe àfihàn fídíò tiẹ̀ náà tẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu ọlọ́rọ̀. Hello everyone, my name is Sikin. I am here at Lagos State House of Assembly. As you can see, we are protesting for our rights. As we speak, there is something they put in cyber crime. They say now cyber bullying, cyber stalking. Whenever you talk with your mind about the bad governance, they will come and pick you inside. Even if you dey inside village, when network no deal, they go find you. But these same people will come find you for inside village or talk say you just type online. They cannot locate the kidnappers. They cannot locate people that are ruining this country. We are out here right this time in Lagos House of Assembly. None of them were able to come outside and attend to us and address us. They are trying to let us know that the Lagos state government is not functioning. They are not there. They don't exist. They not just there. On a Monday morning, they no exist. That is how bad the country is. As we speak, I will not lie to you. There is so many insecurity in the country. As we speak, the president is not in the country. The #1 candidate. I just saw his picture where he was in France. He was putting a newspaper on his lap, and on that newspaper they wrote "Play 2 killings." No be something wey happen last year. Something wey happen days ago. He dey in lap while the mumu, the president, he dey France. Are you supposed to be in France when they are killing your citizens in Nigeria? You know, you are aware. You cannot find solution to it, but you travel come up for the country. As we speak, Nigeria is gone. There's nothing working. A lot of poor people, they've demolished their house. They are homeless as we speak. Everybody are just taking chances. Any small power like this, they want to be misbehaving. I will tell you this for free, for free, for free, for free. Nigeria government, they are zero. They are not doing anything. Nothing where this country they do. Ẹ káàbọ̀ padà. Gómìnà ìpínlẹ̀ Kebbi ti ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn ènìyàn tí ikọ̀ Lakurawa tán ṣekú pa ní ìpínlẹ̀ Kebbi.
ó sì bù wọ́n ní owó tabua láti fi tù wọ́n lójú. Gómìnà ní ìpínlẹ̀ Kebbi ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Nasiru Idris wọn ló mà ti ṣàbẹ̀wò sáwọn ènìyàn agbègbè Yola wọ́ọ̀dù ìjọba ìbílẹ̀ Augie ní ìpínlẹ̀ Kebbi ọ̀hún gẹ́gẹ́ bá ṣe múròyìn náà wá pé ikọ̀ Lakurawa náà ṣekú pa àwọn ọlọ́dẹ ìbílẹ̀ kan àtàwọn ènìyàn nínú ìlú ọ̀hún nínú tí ó ń kà wọn ènìyàn 18 láti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè lásìkò tí àwọn ikọ̀ Lakurawa ọ̀hún tán ṣe ìkọlù sí abúlé 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Kebbi yìí gẹ́gẹ́ bá ṣe fi orúkọ àwọn abúlé náà síta peter tiri Garu Murayi Tungar Binari Tungar Maituri àti Unguwa tó fi mọ́ Unguwa Ládàánù pẹ̀lú Unguwa Meirakumi ní ìpínlẹ̀ Kebbi ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé gómìnà Ìdírísì ó sọ dímọ̀ pé àwọn ò ní káwọ́ gbéra láti máa wo ìran káwọn oníṣẹ́ láabi kọ agbésùnmọ̀mí Lakurawa ọ̀hún ká máa fi ẹ̀mí àwọn ènìyàn wọn ṣòfò fún ìdí èyí ààbò tó péye yóò wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn náà nígbà tí ó sì tún wá ṣe ribiribi báyìí níṣẹ́ ló gbé owó tabua kalẹ̀ etí owó náà tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 50 náírà 50 mílíọ̀nù náírà fáwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún pé kí wọ́n má bínú kí wọ́n fi ṣe owó ìtúnilójú lórí ikú àwọn ènìyàn wọn ó sì fọ́ mẹ́wàá sọ̀yà pé níṣe làwọn yóò gbé ìgbésẹ̀ lórí bí wọ́n sì fi ọwọ́ òfin mọ́ àwọn agbésùmọ̀mí tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Kebbi náà tí ń dà láàmú. Ewema ti sunko oníṣègùn ìbílẹ̀ kan rèé tó ń ṣẹ́jú pẹ́upẹ́ láti mọ́lé àwọn agbófinró lẹ́yìn tó ṣekú pa ọmọ ọdẹkùnrin kan lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ dán oògùn fọ́gòwò lára ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Edo. Abúlé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Iyaman Ilushi Ugboaja ní ìpínlẹ̀ Edo ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí babaláwo ìtọ́jú oníṣègùn ìbílẹ̀ Amechi Edozuno àti Kefin Uguru tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ láti ṣe oògùn ìbílẹ̀ tí kò ní jẹ́ kí ìgò kó wọ ara ènìyàn tó bá di wípé wọ́n gúnyàn nígbà bí wọ́n sá ni ládàá èyí tí wọ́n ṣe fún ọmọ ọdún 14 kan tó ń pe orúkọ rẹ̀ ní Okowo Obinna Emmanuel gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọdún náà wípé wọ́n ti pe ewé pọ̀ wọ́n pe egbò bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tó yẹ kí wọ́n pò pọ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí ọmọ ọ̀hún ní gbẹ́rẹ́ sára èyí tí wọ́n ní ìgbàgbọ́ ti wà ọmọ náà ti ní oògùn má jẹ́ kí ìgò wọlé sára mi náà bá ṣe bẹ́ẹ̀ mú ìgò aláàmù kan jáde láti dánwò lára ọmọ ọdún 14 lórúkọ rẹ̀ ń jẹ́ Okowo yìí ní kété tí wọ́n mú ìgò ọ̀hún jáde níṣe ni babaláwo náà ló fọ́ ìgò mọ́ ọmọ ọdún 14 ọ̀hún ní agbárí lẹ̀jẹ̀ bá tú jáde ní bá ń ṣe yàlà yòlò ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ní kẹsẹ̀kẹjẹ náà tí ó pọ̀ tí ò dá náà gbé ọmọ òun lọ sí ilé ìwòsàn tó pe orúkọ rẹ̀ ní Wisdom lẹ́yìn tí tán dé ilé ìwòsàn ọ̀hún tán níṣẹ́ ni agbára ilé ìwòsàn sọ pé òun kò ká ìṣẹ̀lẹ̀ yìí o wípé kí wọ́n tún máa gbé lọ sí ilé ìwòsàn tó tójú ti àwọn lọ náà bá tún gbé dìgbàdìgbà ó tún di ilé ìwòsàn tó pe orúkọ rẹ̀ ní Ogbe-Ide ní ìpínlẹ̀ Edo yìí náà níbi tí ó ti padà jáde láyé tó sì dágbére fúnlé ayé pé ó dìgbòsè lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún tí a wà yìí báyìí ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé oníṣègùn ìbílẹ̀ tó wọ́n ṣe bẹ́ẹ̀ tí oníṣègùn ìbílẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó sunko mọ́ lọ́wọ́ àti alájọṣiṣẹ́pọ̀ rẹ̀ Kefin Uguru tí wọ́n sì ń ṣẹ́jú pẹ́upẹ́u nílé ìwòsàn ní àtìmọ́lé lọ́wọ́ báyìí. Ìjà ìgboro láàrin ìlú méjì lórí ẹ̀sùn pé wọ́n gba báńdíìtì lálejò wọ́n sì ń gba báńdíìtì sílẹ̀ ní ìpínlẹ̀ Katsina lọ́rọ̀ bá di yánpọnyánni nílùú méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 6 inú oṣù kẹrin ọdún tí a wà yìí ní abúlé tó pè ní Doma B àti abúlé Balandawa ìjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí ikọ̀ Zagazola Makama tó ṣe lójú òpó ayélujára rẹ̀ ó mà sọdúnmọ́ ó ní àwọn fìjìláńtẹ́ ó ní wọ́n fi ẹ̀sùn kan àwọn olùgbé agbègbè tó pè ní Balandawa yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ́ wípé abúlé náà tó jẹ́ ti Ruwangodiya àti Balandawa ó ní àwọn oníṣẹ́ láabi báńdíìtì agbésùmọ̀mí náà ń fi ara sunko sí wọn ní bí kò bá rí bẹ́ẹ̀ ní ojú ọ̀nà
tó wà lábúlé yìí nìkan òun náà làwọn bandits ọ̀hún náà máa ń gbà wọnú ìlú àwọn tó jẹ́ dọ̀màbí yìí tí àwọn bandits náà tí wọ́n sì kí ń ṣọṣẹ́ ní ìlú méjèèjì tó pè ní Ruwangodia àti Balandawa yìí ní ìpínlẹ̀ Katsina nígbà tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ọ̀hún ti abúlé dọ̀màbí tí wọ́n lọ rè báwọn olùgbé ti Balandawa yìí pé ẹ̀yin lẹ́ ń gba àlejò àwọn bandits yìí bí kò bá rí bẹ́ẹ̀ ó yẹ kí ìṣẹ̀lẹ̀ oúnjẹ máa kàn wá ní kété tí wọ́n fi ẹ̀sùn kan àwọn ènìyàn náà làwọn náà ṣe bẹ́ẹ̀ gbóná ìjà wojú wọn ìjẹ́ kan tó ṣẹ́jú kí wọ́n sì tó là á níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọjú ìjà síra wọn nígbà tí wọ́n ṣe ikú pa ọ̀gọ̀rọ̀ lára àwọn ènìyàn náà tọ́pọ̀ sì tún fi ara pa látàrí ẹ̀sùn àgbà bandits sílé lọ́jọ́ fi kan ara wọn nínú abúlé ọ̀hún. Wàyí o ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ti dá sí ọ̀rọ̀ ọ̀hún níbi tó sì ti sọ náà pé wọ́n ti pẹ̀tù sí áwọ̀ àti ìjà tó ń bẹ láàrin àwọn ènìyàn náà láàrin ìlú méjèèjì. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí láti máa fi ṣe ẹnu ní dédé ìsíbí títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé ti bàbá 1010 TV2 tá a jọ wà yìí. Orúkọ mi kò ní yípadà àyànfẹ́ Elédùmarè náà lèmi jẹ́ èmi ní màá wá ẹ̀yin náà nísìnyí máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún tásìkò yìí. As far as I'm concerned, His Excellency Peter Obi is a member of the Labour Party. It remains so until when there is any other thing that may come up. As I speak to you right now, there is going to be a meeting, possibly within the week, by the leaders of the party to make fundamental positions clear to everyone. And I think in line with the position of the Supreme Court ruling. And that, of course, will put the whole matter to rest. So it's not in those talks. So the former presidential candidate, Mr. Adebayo, was not telling the truth. Is that what you're saying? As I'm telling you, as far as I know, Peter Obi is a member of the Labour Party as of this morning. My name is Chime Ezebalike. I'm here with my brother, Kenneth Goodluck-Basa, and Mr. Macpherson Olimini by my left. Gentlemen of the press, good afternoon. We address you today as citizens, indigents, and residents of Rivers State who feel a need to set records straight in the light of the goings in our states and who became victims due to no fault of ours. Even after our ordeal and when we thought we could return to normal life, only a week ago, one of us was called by a PDP leader in Obiakpo, Lawrence Amadi, to come and meet with some of their leaders. Upon further prodding, he said they were reaching out to us to persuade us to rewrite our story in order to implicate Right Honorable Edison Ehie as the sponsor or mastermind of the fire incident at the State House of Assembly complex, as a follow-up to former head of service George Weke's press briefing in Abuja. This has prompted us to speak out as we do not want to be part of any nefarious acts, especially after the torture we faced. For 6 to 8 months, we endured an unjust, harrowing experience in the hands of security agencies and political actors. Our offense was because we refused to frame individuals, including the Chief of Staff to the Rivers State Government House, Right Honorable Edison Ehie, as masterminds behind the Rivers State House of Assembly Infano. Starting from December 2023, we, Chime Ezebalike, Kenneth Goodluck-Basa, Prince Lukman Oladele, and Macpherson Olimini, were individually and collectively subjected to arrest, intimidation, physical assault, and psychological torture. All of this happened between December 5th, 2023 and January 16th, 2024. At some point, we were offered bribes in exchange for our freedom, even though it was clear that we had committed no offense that warranted our being arrested and detained. 3 of us were known associates of Right Honorable Edison Ehie and Honorable Sokari Goodboy, while Macpherson was an unfortunate victim of mere proximity. Our ordeal began with the arbitrary arrest of Oladele Lukman on December 5th, 2023. On December 16th, 2023, Chime Ezebalike and Macpherson Olimini were violently apprehended at Obakere Junction along the East-West Road while returning from a funeral in a Kata village in Ahoda East local government area. On January 5th,
2024, Kenneth Pasa was forcefully taken in GRA Port Harcourt by a convoy of no fewer than 6 Helios vehicles. We were blindfolded and taken to the Federal Intelligence Response Team, FIB-IROT, along the Eastern Bypass in Port Harcourt, under the false pretense that the vehicle we were traveling with was stolen. It was later revealed that this was a ruse intended to force us into implicating Right Honorable Edison Ehie in 3 serious allegations, namely the murder of Supo, Bako, and Bashim. Secondly, an assassination attempt on Right Honorable Martins Ameule. And thirdly, the burning of the Rivers State House of Assembly complex.